Ladies. Ẹ máa ṣe gan sir. Èmi ló dé. Bàbá ẹ gbà mí lọ́wọ́ bàbá olórí burúkú ìkẹ́. Tírù rẹ̀ wá dúró sórí ìta mẹ́ta ọ̀nà ara. Ó gbé mi ní ọ̀kadà ni mo gùn, ó dẹ̀ fẹ́ gbé mi ṣubú. Ẹdúrẹ́ ta lọ́kadà wọn ti dákun, wọ́n dẹ̀ ti gbowó lọ. Wèrè wo lọ́gàn kadà náà? Olórí burúkú náà rè. A sí èrè wo ló sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn? Èmi mọ̀ sọ̀rọ̀. Sọ fẹ́ pa ọmọ yìí fún wa ni. Tọ̀bẹ tó rí lọ́wọ́ mi àbádà bíbò lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí ò kọ́ lọ́wọ́ tí ò kọ́ lẹ́sẹ̀ ẹ̀ yọnu sọ tí ẹ̀ mọ̀ sọ sí. Wọ́n bá ti fọkàn rán yín ṣe jáde ẹ wàá lo ọkọ̀ kíníkìtì yẹn ẹ mọ̀ wá fi ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe kiri ń títì. Kíní kan Fọkàn rẹ̀ rù mí ń sẹ́. ẹ ṣe dírẹ́fà ni. Àbí mò ń fi ọkọ̀ rán ara mi níṣẹ́. Mo bi ọ́ léèrè nígbà tó ríru ọmọbìnrin dáadáa báyìí tó ń bá wọ jàkadì ní ìwọ ọmọ ń bá sọ̀rọ̀ lórí burúkú ọlọ́kadà. Èmi ló ń ṣe mọ́tàlúlú kò sí mọ́tàlúlú mi la. Ṣé ẹ̀rí bó ṣe ń dìjà náà rẹ̀ o? Mo fò sínú ńlá. Iye mi. Bẹ́ẹ̀ ni mo fò sínú ńlá. Kí mo ṣe fún ọkọ tó mọ̀ lù mí? Kí tó tẹ̀ kó gbé kó. Mo tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ni. Ǹjẹ́ ọmọ orí èèyàn tó tẹ̀ yẹn lásán lọ pè mí? Ẹ dákun mo rẹ̀skẹ́tì ẹ o. Mo rẹ̀skẹ́tì ẹ gan-an ni o. Ọgọ̀sá irú ìran wo ni wọ́n tara rẹ̀ jáde? Ọ̀ lójú lágbárí àbó òríran rí èèyàn ká tiẹ̀ wá lóòríran rí mi. So gbóòórùn ara mi ni èmi bàbá olówó tí ń fowó ṣàánú rè ó tẹ bàbá láàánú mọ́lẹ̀ lánìhún òsàkà tí gbogbo Nàìjíríà ń bọ̀. Ògo Ìbàdàn. Ògo gbogbo Nàìjíríà lèmi àtògo gbogbo federation ògo tọwọ́ Ọ̀ṣun ògo tọwọ́ Oǹdó ògo tọwọ́ Ògùn ògo tọwọ́ Lagos tèlì lọ́dọ̀ ọba Adéyínká wa tí Tinubu Ahmed jẹ́ aṣáájú gbogbo wọn èmi náà rèé mi ò jù bẹ́ẹ̀ lọ. Kálí mú mo fojú. Bẹ́ẹ̀ ni. Olówó tí fowó sàánú. Èmi ló ké sí. Olówó tí fowó sàánú. Bàbá láàánú nù. Ẹ dákun ẹ mọ bínú. Ẹ mọ bínú. Wọn ò mọ pẹ́yìn ni. Ó mọ ọmọ kọ́ ọmọ náà ni. Ó lè ríru wa kọ́ ọ̀tẹ̀ wa. Àti pé ṣé rí owó ìsọ̀rọ̀ wá. Ẹjọ́ tó lò sí ó bá ró lówó ìjọ kan náà ni. Mi ò múra lónìí ni o. Múra yìí le. Tí n bá múra mi bá ọbẹ̀ lùgbẹ́lì. Ẹ dákun owó ò mọ wèrè. Kálí owó mọ wèrè ni. Kí ló dé? Èmi ló ṣe ọ lẹ́yìn. Mo sún ni. Ó sún. Mo ń wo náà àbí àparí iṣu. Èyí ọ̀dà òun fi tábà ni. Irọ́ obì mò ń jẹ. Àbájọ mo ń wo ní eyín ẹ̀dá èèyàn kan ò gbọ́dọ̀ jóná báyìí. Àbí ìgbà wọn sun ẹran léyà ọmọ tí wọn bá san ẹran léyà tẹ́yìn rẹ̀ bá bàjẹ́ tán tí ó wà yín báyìí tí ó wà dúdú ẹ̀ sákìlẹ̀ bẹ́ẹ̀ lórí. Àmọ́ yẹ kẹ́rù ò bá ọ̀kadà jí ọ̀tá ọ́. Ọ̀ láàánú ni ò ń gbérú ọmọ yìí sórí ọ̀kadà. Ṣé ìwọ ni? Gẹ́gẹ́ bí wọ́n tiẹ̀ ti jẹ́ ó yẹ kó ọ̀báìsì rẹ̀ pé kó mọ̀ gun ọ̀kadà pé kó lọ rè gbé dúrọ̀mù ni àwọn ọmọ tó lò ń torí ìtìyàn tí ó dá wa. Àmọ́ ṣá o peter nìkan ọ̀bá bàjẹ́ tí ń tọ́ bàjẹ́ sí i lọ́jọ́ kémi ọ̀rọ̀ ọmọ tó dáa yìí. Bàbá aláàánú kí ló tẹ̀ ń làágùn báyìí? Mi láti làágùn inú AD tí mo wà ní. Èsì àbí? Sweet baby mi láti làágùn tí n bá ti bọ́lẹ̀ nínú AD mi ń lò ṣẹ́jú kan ó ti mọ́ ńlá ó sì ti bẹ́jẹ̀ mi dọ́gba n máa ń sun mi náà kí n ti sun mi jù báyìí lọ ìdààmú táwọn olórí burúkú àkúṣe àwọn tí ò rówó rí àwọn tí ìyà ń jẹ tí wọn ò ra sọ̀wọ̀ tí wọn ò rí bàtà ló gbà ìwọ náà kọ́kọ́ ti bí eyín wò wọ́n bẹ̀lẹ́ mọ̀ pé ṣẹ́ ti bẹ̀rẹ̀ wá wo àwọ̀ la fẹ́ sọ ni àbí tọ̀rọ̀ ẹnu àbí tẹyín funfun bí ike bọ̀dá àdìlẹ̀kẹ̀ ìdí àrán sisi iléèwé. Gbogbo olówó tí mo rí ọmọ ń lọpọlọ àmọ́ rú olówó tí yín ẹ kù síbì kan. Òye ni a fi yé. Bẹ́ẹ̀ni sà. Wá ní ìjẹ́rìí ọ kójú àwa olówó bí èkínú ó bí wa ká máa fọ́n owó sí títì àwọn àwọ̀ tó bá dá a báyìí lọ́lọ́run ṣe dá àwa ká fowó tán án ṣe. Wọ́n wo àwọn obìnrin tó kù kò sí bí ẹ̀sẹ̀ lè dáa tó Ọlọ́run ò lòjù ṣẹ́jú mẹ́wàá lórí wọn wákàtí kan lọ́lọ́run fi parí iṣẹ́ ọmọ tí mò ń wò yìí wọ́n wo ọmọ yìí o. Obìn. Níbo orí tọ́lọ̀ ṣe mọ́mọ́ yìí? Ayé àdá àwọ̀ náà wà ní bàjẹ́ wọ́n mọ gbogbo nǹkan tí ń jó nígbà ìyá rẹ̀ ọmọ tí ọ̀rọ̀ bọ̀ tí ò sólò bẹ́ẹ̀ náà ni kò tún sáńdì ọkàn wa mẹ́lẹ̀ tẹ̀sí mọ́. Má ṣe nǹkan táwa bá ń ṣe ó lọ sí ọgbọ́dọ̀ ṣe nǹkan tó lówó. Ẹgbẹ́ ni òṣìṣẹ́ òun ló ṣe aṣọ ẹjọ́ lẹ́rú látàrọ irú ẹgbẹ́ yín tó bá dé àyín wọ́n ti dàgbàdo fẹ́ di ẹ̀wọ̀n níyìn jẹ́ yín jẹ́nu. Ẹ dà nǹkan lẹ̀ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ dákun. Ibi tá a wáyé ṣe ibi tí mo lè ti mọ yọ owó. Ń bọ́ alẹ́ tí lè yọ owó. Tí n bá yọ owó ni àmọ́rú àwọn èèyàn tí ń kọjá tó yọ
kí n wá yọ owó ní kó di pé wọ́n mọ̀ fìbọn lé mi òun ni mo sá fún sóyọ pẹ̀lẹ́ ọwọ́ ọlọ́mọge bó ṣe ń díjú sí mi yẹn lèmi náà ń dá padà sí ẹ. èmi gan rí yín bẹ́ẹ̀ yín jù sí mi gan lèmi gan kó mọ́ra. ṣọ́ra àwọn ẹlòmíì tí wọ́n bá kó báyìí wọ́n là mọ́lẹ̀ bá pàápàá wọ́n dẹ̀ bá ṣe wọ́n á tẹ̀ fọ́ pè àmọ́ tí mo bá hàn tiẹ̀ má kàn máa ṣe báyìí. èmi gan náà dẹ̀ ni màá kó yín mọ́ra màá fi sun yín màá lùlù yín ìlú yín àbí àyà ajá. o ti rọ́kùnrin tó lówó lójú ara rẹ nu bàbá ti rọ́kùnrin ojú yín ó ti dàrú ẹsẹ̀ yín ó ṣéǹgì ni ó ń sì ná aṣẹ́wó ọmọdé. ọmọ sá wọlé kó gba ibi sára ẹ. ẹ jọ sá mo ti sanwó fún ọ mo fẹ́ gbowó. wọ́n á san padà fún ọ wọlé ó gbọ́ lọ́wọ́ ọrú ilé ọmọ pé kí lè gan fowó tọ́jú ara rẹ̀ ìwọ gan tó ń gbọ̀ kadà lórí ilé oríyàn tó sanwó báyìí bí gba gọ̀ngọ́ọ̀lù. àwọn bá wo àyà wọn ajá á tún jí kòtò ẹnu yín ò sí mbẹ. ẹ dákun jẹ́ rí yín sà. èmi náà ló ń wò yìí. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ gbé ọmọ yìí lọ torí irú wọn pọ̀ ń ta tó jẹ́ pé àǹjọ̀nú ni wọ́n yé mọ ja ni wọ́n ọ̀sán gan-an mọ̀ ń rìn jáde tí wọ́n sì wẹ́n tí ó gbé wọn tí wọ́n sì lọ́sẹ̀. àwọn ò lè kúkú obìnrin mọ́ sọyọ bọ́bá ní èdìbò tiwa wọ́n lò mẹ́jẹ̀ ni gbogbo ẹ̀ láti ṣe wọ́n ti wà nǹkan tún lè mọ́gùn ẹsẹ̀ kan ní gàṣọ wọ́n kàṣẹ̀ kan rọ̀ wọ́n kà kàṣà yé ni. ikú pakútì nu. èmi nu ikú pakútì nu. kò tó gbé ẹlẹ́dìẹ̀ tì bọ́ náà ẹlẹ́dìẹ̀ sunkún èmi lọ ta. ẹ wọ́n lè ẹkùn ìní mọ́jẹ̀ dànù ọmọ iná ò dáa. it's a very strong man. sẹ́yìn ìdílé bẹ̀rẹ̀ ló bọ́ ọmọ tí ò gbọ́ ọmọ ẹ̀kọ́ ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀dẹ́kùn sẹ́kọ̀ yọ náà. máa kọ́ lẹ́tà sí i. àdìmẹ́rù àgbéyàwó ẹlẹ́ máa ṣe wọ́n mọ̀ gọ̀kadà ọ̀sọ́gbọ́n wọ́n mọ̀ gọ̀kadà wọ́n ti dáa ju pẹ́pọ̀ gọ̀kadà lọ ọtún wọn ń gọ̀kadà rọ owó orí pẹ́pọ̀ lápá ni ọ̀wọ́ owó ẹ̀ ni. náà bóyá rẹ̀ ó lò sí aṣẹ́wó. ẹlẹ́bọ̀lọ́ àdìmẹ́rù àgbéyàwó Baba Suwe àgbé ẹ̀lẹ́mí Baba Suwe àgbé ewélémí. àsán ẹnu làwọn eléyìí ní fàwọ̀rajà wọ́n gbọ́kọ̀ ọlọ́kọ̀ jáde kọ́ mọ́ fi tóbi olóbìn ọlọ́run ó mú ọ wèrè wọ́n bá lọ fi ọ́ sẹ́só àbọ̀ fi ọ́ sọ owó nísìn ojú rẹ̀ ó jà ó ń yà. wọ́n bílíkì alátẹnujẹ ìjẹwùrú wọ bíyà alájẹgùnù alájẹbára ẹlẹ́nu màrímàjẹ òdèlé chicken tuyẹ̀rì ètè. Agbélébólódé o. Elébólò. Agbélébólódé. Elébólò. Agbélébólódé o. Elébólò. ọmọ nǹkan tó dáa ọmọ ayọ̀ ga abájọ sáwọ̀ ẹ̀ náà tutù. èwo tún lè. Àwo ni. ta tó fẹ́ jáwó. Èmi náà ni. ìwọ. èwo ní tún bẹ́ẹ̀ nùgò. Irish cream ni. Aris lélẹ̀ èlé wa ara ta Aris yìí. 3,500 naira péré. ní Kàrímù nìkan. èmi wọ́n rọ ọbẹ̀. Àbó ti pọ̀ jù. bàrágà ò lè tó bẹ́ẹ̀. gbogbo nǹkan tí a jẹ ìbáyìí yóò tẹ́ lò. Àti lè nàjú 8,000 lọ. àti dé tọ̀sán. mo rò pé a ti ná kọjá bẹ́ẹ̀ ni. Àbí kí n kúkú pojú ẹ̀ dé. pàjẹ́ pátápátá. Abẹ́ àjẹ́ mọ jẹ tọwọ́ mi. ẹni ẹ̀sìn sùn nílẹ̀ máa ń dà. sóòrè báwo lówó ọ̀bá rẹ ni bá wa náwó ara mọ́ ni wá ni. àbí àwọn tí ọ̀tí ẹ̀ dá tó ọ ó ní iye owó tà ná fún ẹ. Ẹ̀sùn pọ̀ lọ́hùn. èmi àmọ́ àdóògùn fi dọ̀bálẹ̀ hòtẹ́ẹ̀lì kan ń bẹ tá a gbóbìn lọ odidi mọ̀lú wọn sá sórí iná ọmọ sì parí rẹ̀. Bàbá aláàánú mi o, ẹ wò, ẹ̀gbọ́n agbádùn mi yàtọ̀. wo ọmọ àwọn ọmọ tí ń kọrin Paso wọ́n ṣe ọmọ ó ṣe rẹ́kọ̀dù kan ẹja rẹ sẹ́sàn ó kì mí inú rẹ̀ fún jíjà eré sí ló ṣe ọ̀rọ̀ ọ̀bọ̀ gbà ọ̀rọ̀ ọ̀bọ̀ kú ọ̀rọ̀ ọ̀bọ̀ fígé fíà èmi nu mo wá mú kọ́kọ́rọ́ ọkọ̀ ń pa sí mi sí ti ń kì mí mo sẹ́lù ń gbáyà mo bá ní ká wọkọ̀ wojú agbo tó á wo ọbẹ̀ tí ń kọ́ni láàrin àwọn olórin Sàláwà wọ́n tún kọ sáré tí mo gbọ́ ìsọwọ́ tí èkì mi ń bẹ̀ láàyè ọ̀rá wo ń sè mo wá bínú mo bá lu kọ́kọ́rọ́ mo gbáyà pa mo fọkọ̀ tí ń dì
Jọ sórí Ọlọ́run. Ẹ mọ́tò ti gbé wá yẹn. Eju kọ́kọ́rọ́ ẹ̀ lò mí. O lè mọ̀ wá. Máa wà. Kí sọ kó be. Tẹ bá di mọ́tò bẹ̀ ṣe wà máa wà yẹn. Ọlọ́run. Wo ká má wà pẹ́ káyọ̀ tẹ̀ síntàsì kúrò àríwú tètè darí wọlé kò yọ. Mo ti ní kọ́ ọmọ wọn gbọ́n yàrá kan fún wa mo sì ti ní kọ́ tán éèdì ìbẹ́lẹ̀. Mo dẹ̀ wá lálejò. Láti lù bọ́nu. Rárá kì í ṣàlejò bíi bẹ́ẹ̀ ni. Mo ń ta red flag. Nǹkan kínú. Mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Mo ń ṣe nǹkan oṣù. Aláìdáa ni ọ́. Irú nǹkan oṣù òsì wo nu. Nígbà wọ́n gbé Haris Karim wábí ó ṣe nǹkan oṣù àlejò rẹ̀ òde. Ọjẹ́ síkì ọjàwó àlejò rẹ̀ òde ńgbà náà. Nígbà wá di kí wọ́n lọ rè gbọ́n yàrá làlejò rẹ̀ wá rìnrìn òsì abìnrin àrílẹ́sẹ̀ ní wọ́n á rìn bọ̀. Mo bí ọ léèrè. Tó bá máa tó bí ọjọ́ mẹ́ta máa ti parí ẹ̀. Ọ̀dà náà kí n sáré lọ́nú ọkọ̀ láti ẹ̀kọ́ yanjú bùkátà tá a dálẹ̀ náà a bá ti yanjú yíwọ̀n ètò kù fẹ́lẹ́fẹ́lẹ́ ní gbé bá sì dàn tó là jẹ́ látàn fèrè ra wa bẹ́ntì níwájú Ọlọ́run èmi tí náà wò mí lọ bí ọ̀mọ́lá. Bàbá aláàánú mi. Àbò tún ní bùkátà míì tó tún fẹ́ gbọ́ kábọ̀ gbọ́ àwa ń torí ìyá bọ́ sọmọ ni táwọn gbọ́ bùkátà lọ lórí wọn àti daléwó rí tá a daléwó pátápátá tá a tuntun kọ́ fóbìn. Mo ní sà ìṣòro 50,000 kan ni mò ń bá lọ bì kan lẹ́ẹ̀kan yẹn tẹ́ fi rí mi sà. Ìdókè nǹkan tí ń sìn ni pé 10,000 tá a ná ní wọ́n yọ 40,000 sí yóò jẹ́ 50,000 yóò báláǹsì owó gidi. Ẹ ṣe sà ẹ̀yin náà adé gbádùn mi. bí wọ́n bá tún dọ̀tún la tọ́ ọ parí ti bí wọ́n tún á fi 50,000 ní. Ẹ gbà ṣe rí bẹ́ẹ̀ wáyé wọ́n máa bó oúnjẹ bí ọ̀gẹ̀dẹ̀ ni. Máa jẹ mí lọ kò sí nǹkan. Màá tún wẹ̀yìn. Ọlọ́wẹ̀ mi dùn olómi ní ọ̀rẹ́. Ẹ jẹ́ ìfẹ́ wọ̀nyí. Ẹ̀kan sí. Ìtọ́jú ẹ̀sùn nù. Wọ́n bọ̀. Mo wà lọ́rùn yín. Ta ló lè mọ̀ kúrú bàbá jákujàku yìí ó wà lọ́wọ́ ẹ̀ máa dẹ̀ jẹ́ kígun wàá gbà. Hòtẹ́ẹ̀lì ń bẹ káàkiri. Tá a lè ṣe wákàtí kan tá a lè ṣe wákàtí méjì. Ibi tí ó ti nara ní wákì ẹni ìyà. Gbèsè rẹ fún ààrẹ lọ́dà san. A sì èrè ó sọ̀rùn pọ̀ gẹ́gbẹ́gọ́ bí kọ́kọ́rọ́ ọkọ̀. Nǹkan tí ọ̀rí jẹ́ ńlé wọn lọ ń kó mi sí ń wá pàdé ẹ̀ ń wọ́rùn ẹ̀dì ẹ̀ ń wá ta ẹ̀dì ẹ̀ kì ó lè sí. Bẹ́ẹ̀ bá sì wo wèrè ńlé wọn o iṣu sísun àtẹ̀kọ́ ni bí ẹ ti ń bọ̀ bò òun wọ́n jẹ. Àwọ̀rajà ọmọdé múbẹ́múbẹ́ yọ̀tẹ̀yọ̀tẹ̀ kùtẹ̀kùtẹ̀ yíyẹ̀yíyẹ̀. Mo ní òtí dábà kó nǹkan pàdé ni. Sí mi jọ ń torí Ọlọ́run ṣọ́ níbi tá a gbé dúró kò sí kọ́bọ̀ tó yọ lọ́wọ́ mi 5 naira ló wà ní pọ́ọ̀sì. Kí wàá ní kí n ṣe sí i? Ṣé wọ́n sọ fún mi pé ìmọ̀ ni hòtẹ́ẹ̀lì àkọ́sọ́ fún bàbá mi lórí hòtẹ́ẹ̀lì? Ẹ jọ 7,500 péré ní gbogbo yín. Ṣé gbogbo àwọn ẹ̀ṣọ́ tí mo kó sára ẹ̀ àwọn ẹ̀ṣọ́ mi máa bọ̀ fún un kí ló mówó lé kò sí wàhálà. Kí ni nǹkan náà? Kí ni wọ́n fi ṣe? Kí wọ́n fi gbogbo àwọn ẹ̀ṣọ́ pàǹdà tẹ̀tò sáà kí ni wọ́n fi ṣe? Ẹ jọ ẹ tọ́ bọ̀ àpò kẹ kó 7,500 naira fún mi. Tẹ bá dẹ̀ mọ̀ kó kẹ ìṣe lọ́dọ̀ máníjà wa. Mo kò sówó kankan lọ́wọ́ mi náà. Ẹ máa ń tẹ̀bà sí i. Ó yẹ bó síwájú ẹ lọ́dọ̀ máníjà. Ẹ bó síwájú ọmọ àti ilé kúrò. Dédédédé kan ṣédé kan o, bàbá lámi kò sómi rá. Àkọ́dé kórè Gbogbo ẹ lọ sẹ́yìn tí wọ́n bọ̀kọ̀. lébò Sùúrù lérè. Mo sùn lè níbi títà ẹ̀kọ́ yà báyìí. Títà. Junction tó wà after stadium yẹn. Johnson. Ṣégeṣe ibi tí wọ́n ti ń wo wèrè. Rárá ibi tó ti ń gbá bọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. Ẹ dábẹ̀ mọ̀ fúnra yín dáadáa. Àmọ́ bẹ́ẹ̀. Ẹ sì mọ dírẹ́sì bí ẹ ń lọ. Àmọ́ bí tá ń lọ. Mi ò ní fẹ́ dààmú bí ni ẹ yà sí ọ̀tún ní ẹ yà sí o. Kò sí yẹn. Ẹ fẹ́ fún mi 1,500. Òkú lẹ fẹ́ gbé ni bàbá hippopotamus ẹja fún yín ní 3. Àbọ̀ ìyá wèrè. Tó kún wọ̀ọ́rù ni. Ẹ wo ẹ má bínú àá fún yín 500 ojú nǹkan wa ni ẹ jọ. Tẹ́ ẹ bá ti lè san 1,000 torí ẹnu ọmọ yìí èmi ò
1,000. ó dà á fún yín 700. 1,000. bàbá ìfìyẹ́lẹ̀. mo sì fẹ́ gbà bí mo ti dúró yìí torí mi ò fowó tí wọ́n tá wà mọ́ lọ́mọ́ra wa. ok. kò ní fún wọn 1000. ó ti tọ̀dọ̀ rẹ tutù ọ̀rẹ́ nu rẹ̀ sì dá. bàbá ẹ má bínú ọlọ́run àgbẹ̀yìn náà pàdé aláàánú. àmín. sẹ́ẹ̀lì san 1 2 jálẹ̀. sẹ́ẹ̀lì san 1 2 jálẹ̀. bàbá wọn ni ẹ ṣe ń ná jàbí bàbá ẹ. bọ́lẹ̀ àbúfẹ́ kan gbé òkú ẹ̀ bọ́lẹ̀. ó ti yá jù. àbórí ẹ̀ ò pé ní ta ló ń bẹ sọ̀rọ̀. tẹ bá fẹ́ ṣòfò ẹ̀mí. láyé. káàbù yẹ káàbù àti àwọn ìgbà tani kúrú. o lè fẹ́ kú mà. tani ìwọ ń kiri ọ̀fadà. tani. gba 1,000. tó bá lọ sọ̀rọ̀ jù lásán. 1,000 yín rè. bàbá ló lọ wo bàbá dúdú tí a bá gbé special gift lọ tán ó lè máa pariwo kó sọ pé orí ẹ yí pàwọn kan gba mọ́tò lọ́wọ́ ẹ àtọ́nbàdà wá fìbọn fọ́ orí ẹ. ìyá pupa. Najat. lásìkò yìí ni. sọmọ Najat. yóò dáa. Najat. ajé wọn gbé lọ yó. ajé wọn gbé lọ yó. ọkọ̀ sí ọgbà jùmọ̀ lọ́wọ́ tún lọ́ọ̀gùn. yéè mo gbàṣẹ́wó dáná tèmi ta. alert amasi go pay. lebolo yes sif kò sí nǹkan méjì báyìí kó kàn kà mí mọ́ kan nínú àwọn ẹrú rẹ̀ kó sì mú mi lọ.